بسم الله الرحمن الرحيم. الحمد لله فاتح أبواب الهداية ومانح أسباب السعادة، والصلاة والسلام على من بعث بالحنفية السمح وعلى آله وأصحابه الذين أوضحوا شرعه. أحييكم من نادي الشيخ آدم عبد الله العلوري العلمي للفقهاء والأدباء والمفكرين الإسلاميين جيري علمي إلورين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وبه نستعين عونك يا معين. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. ní orúkọ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jù gbogbo ọlọ́lá lọ, ọba tí dúró sẹ́yìn gbogbo ẹni tí ń tàn, ẹni tí ń fi nǹkan míì bojú kó òun fẹ́ràn Ọlọ́run, ẹni tí ń fi nǹkan míì bojú kó òun pèpè sójú ọ̀nà Ọlọ́run, tí ó máa sọ yìí òun níta jẹ́ pé òun rí inú oríta yóò mà yóò sì ṣèṣirò fún kálukú pẹ̀lú iṣẹ́ tó bá ṣe. ẹ̀san méjì lèèyàn gbà. èèyàn gbẹ̀san tayé lórí pé ntọ́ ń tan Ọlọ́run, ntọ́ ń wí kọ̀dọ́kàn rẹ̀ ọ̀tọ̀ ni ntọ́ ń wí, ó fi tọ́ dúdú sínú òtún funfun jáde. Ìkẹ́ àti ìgẹ̀ kó máa bẹ́ẹ̀ tó lóore jù òun náà l'Ànábì wa Muhammad. Ànábì wa Muhammad yìí náà ló fi yé wa pé ní sallallahu alayhi wa sallam ó ní wákìbílẹ̀ làhàkà mimman jaa bihi صغيرا أو كبيرا قريبا أو بعيدا حبيبا أو بغيضا واردد الباطل ممن جاء به صغيرا أو كبيرا حبيبا أو بغيضا قريبا أو بعيدا. Ànábì ní máa gba òdodo lọ́dọ̀ gbogbo ẹni tó bá gbọ́ òdodo wá. Ọmọ kékeré ni o, òdodo ló gbé wá, má torí kó kéré lọ́jọ́ erí ìwọ̀n á ní gbòdodo tó gbé wá. Àgbàlagbà ló gbé wá ní o, má torí pé ọ̀dà àgbọ̀fẹ́ fàgbà yẹn mi jẹ ní gbà á. Ọ̀rẹ́ rẹ ni o, ọ̀tá rẹ ni o, ẹni tó súnmọ́ ni o, ẹni tó jìnnà sí ọ ni o, tó bá jẹ́ pé òdodo ló gbé wá ságbà, wá dá gbogbo òràn arọ́ náà padà, gbogbo ẹ̀wù tí rọ́ máa wọ̀ lọ́dọ̀ gbogbo ẹni tó bá gbérọ́ náà wá. Ọmọ èké ló gbérọ́ náà wá tó pé ọjọ́ erí rẹ̀ kíkéré ọjọ́ erí ẹ̀ ní fi ń kúrọ́ ni o, dá padà sí. Àgbàlagbà náà ló gbé wá ni o, dárọ́ yẹn padà sí lẹ́nu. Ọ̀rẹ́ rẹ ni o, má torí pọ́jọ́ rẹ̀ ṣe pé àbájọ wà nínú ìjọ kan náà, ideology kan náà lájọ ń tẹ̀lé, dárọ́ yẹn padà. Ọ̀tá rẹ ni o, má torí ọ̀tá rẹ pé kí wọ́n á sọ kọ́ máa dé pé mo hate wọn, dá padà sí. Ẹni tó súnmọ́ ni o, ẹni tó jìnnà sí ọ sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ kó máa bá wọn sàábé rẹ̀ tí wọ́n ṣàlàyé ẹ̀sìn fún wa. Tọ́ mò ń kí púpọ̀ láti nadi Sheikh Adam Abdullahi Alilori tí ó wà ní Ìlọrin bíbáyìí, tó jẹ́ al-ilmi lil-fuqaha'i wal-udaba' wal-mufakkirina al-islamiyyin Geere Alimi n'Ìlọrin. Mo ń kí yín ní kíkì ti Islam àti olùdarí ètò yìí, àfáwà Mufti Jakma. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Gẹ́gẹ́ bí ètò ìjọba àsìkò, a fẹ́ kí ètò yìí kó gùn púpọ̀. La fẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlágbára púpọ̀. Àfáwà kan ní olólùfẹ́ wa, òun ló pè mí pé kí ni mo rí sọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n lọ tí wọ́n ní kí wọ́n máa jẹ́rìí láàrin ìta pé ẹbọ iye báyìí lọ́wọ́ ń lọrin tí wọ́n sì tún fún wọn ní nǹkan. Kí ni mo rí sí? Mo ní tí mo rí sí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ lórí ẹ̀, wọ́n dẹ̀ ti dúró déédéé, wọ́n dẹ̀ ti ṣe ìsọ́ọ̀fù nínú ọ̀rìn yà yín. Kọ́dà ara ẹni tó kó wọn wá sórí ẹ̀rọ ayélujára wọn tí àwọn ọmọ yẹn sọ̀rọ̀ pa àwọn sí mistake pé nígbà táwọn ti ṣe yíhun ilẹ̀ àkọ́mọ bíi sakata anil bakin wọ́n ti ṣiṣẹ́ tó ẹ̀ka ṣe. Ó ní kílẹ̀ mi wá rí sí, èmi wá ṣàlàyé àwọn tèmi rí sí. Ó wá lọ́rọ̀ yìí ọ̀dà ó wù kí n sọ, mo ní kò wù mí láti sọ pẹ̀lú ìdí pé àwọn èèyàn ti sọ. Ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé nífàkù pọ̀
tí munafiki bá dẹ̀ ti pọ̀ ń bí ọ̀rọ̀ ọ̀tọ̀ ni bí wọ́n ṣe máa fi dà nǹkan rú kẹjá gbàjọ náà wọ́n gbọ́dọ̀ wí náà ni wọ́n á rí pé kèsì pé bàbàrà kan ní ń bẹ lọ́dọ̀ wa ìfẹ́ náà ni á wà wí. àkọ́kọ́ ọ̀rọ̀ mi afáwa mufti òun ni pé anabi Ibrahim tí Olúwa ní kọ́kọ́ Káàbà tí gbogbo àwọn èèyàn wà ń bẹ báyìí táwọn kan ti dé táwọn kan tún lọ táwọn kan sì wà ń bẹ kí ló wíńjọ náà ó ní Rabbana taqabbal minna innaka anta sami'ul alim Rabbana taqabbal minna innaka anta sami'ul alim ọlọ́run o gbogbo ṣẹ́ wa tá a bá gbé lọ́wọ́ tí èsì ṣẹ́ tí ọ̀dà èèyàn ní máa jalè kó ní kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ òun èèyàn ní torí pé wọ́n yọ sàkákọ́ lọ jalè àbí kọ́ lọ ṣe sàdákà torí pé èèyàn ṣe sàdákà wọn á lọ jalè wọn á ní kọ́ lọ́wọ́ gbà ọlọ́run nígbà èèyàn ní ṣe àbòsí kó ní kọ́ lọ́wọ́ ọba aláàánú jùlọ kọ́ gbà lọ́wọ́ wọn ọlọ́run nígbà tí ṣe ọwọ́ yẹn bá dáa ló fi sọ pé Rabbana taqabbal minna innaka anta sami'ul alim ẹ̀kọ́ tá a rí kọ́ lọ́dọ̀ ànábì Ibrahim nù aleyhi salatu wa salam olólùwà ìwọ ló ní ṣiṣẹ́ ìmú ti ṣe bó ti ní ṣe ẹ̀kọ́ yẹn tún wá pọ̀ àṣẹ mi wá ní kéèyàn ṣe nǹkan tó ṣe bó ti ní kó ṣe ó tún wá ní tẹríba fọlọ́n pé ọlọ́run o dákùmọ́sá gbà má dàálù mí lẹ́gbẹ́ àyà èmi náà wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí anabi wa Ibrahim aleyhi salatu wa salam bó ti ṣe wíńjọ náà tí a bá ti wá wí bẹ́ẹ̀ síwájú ó ti mo fi yẹn ṣe ìtẹ̀síwájú kí lọ́rọ̀ mi àkọ́kọ́ òun ni Sheikh Alim Sheikh Salih Alim muassisu dawlatil islamiyya fi madinati Ilorin ẹni tó dá ìjọba ìsìláàmù lẹ̀ sí Ìlọrin tó jẹ́ pé ìlú yẹn òun náà ni ìparí north ìlú yẹn lọ parí north ìlú yẹn lọ parí north ó bẹ̀rẹ̀ láti ìlú yẹn lẹ́yìn ìlú yẹn south bẹ̀rẹ̀ ńbẹ̀ junub ó bẹ̀rẹ̀ ńbẹ̀ ó jẹ́ pé Ìlọrin wà ní center méjèèjì tó kọ́ wá sírú ẹ̀ àfilẹ̀ haúsá ní irú ìjọba bẹ́ẹ̀ wà kò sí nílẹ̀ Yorùbá kankan èyí wọ́n ṣèjà tí àfa Alimi dá ìjọba yẹn lẹ̀ Sheikh Salih Alimi bunu janta ó dé ọlọ́run ṣe dáadáa fún pẹ̀lú ẹ̀sìn ìbáni radiyallahu ta'ala anhu ó bá àwọn àfáà nílẹ̀ gẹ́gẹ́ bí ìtàn àmọ́ ṣé Ádámù jẹ́ kó yé wa pé àwọn àfáà yẹn kéré sí Sheikh Salih Alimi ní ìmọ̀ àti ní ọ̀làjú àti lẹ́sìn àmọ́ ń gbà tó pé àfọ́ ọlọ́run ni wọ́n àfáà Yẹ̀húdí àfáà Nàsárà ní máa takora wọn wá gbà fún Sheikh Salih Alimi wọ́n kọ́ tafsiri part 2 lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi wá fún un ní orúkọ pé anta alim ìwọ yìí onímọ̀ ni ọ ó ní ẹ má jẹ́ òpin síbẹ̀ gẹ́gẹ́ bí ìtẹríba tọ́lọ̀ fún un náà ẹ ṣe jẹ́ àdájọba ìsìlámù lẹ̀ dawlatu islamiyya bí wọ́n ètò ẹ̀ dálẹ̀ ní Sokoto tó wà north ẹ jẹ́ àdájọba ìsìlámù lẹ̀ ọ wá ta àwa náà pẹ̀lú wọn wọ́n wá bẹ̀rẹ̀ dídá ìsìlámù yìí sílẹ̀ ibi pé mo ti gbìyànjú bẹ́ẹ̀ sí islam ó ti lọ wájú bí Usman Fodi ó ti ṣe pé èmi ọ̀jọba mo ti gbìyànjú ọ̀dà ńgbà tó wá ṣe báyìí tí islam fẹsẹ̀ múlẹ̀ ńlọrin yà ọmọ rẹ lọ́ọ́ mú wá kọ́jọba Abdulsalam baba Abdulsalam tá à ń pè ní mẹ̀tútà ńgbà tó àfa Alimi paríṣẹ́ tó ń bẹ̀rẹ̀ ẹsẹ̀ gẹ́gẹ́ bí a ṣe pé àfa Nàsárà àfa Yẹ̀húdí ní máa takora wọn ó wá lọ sí Abdullahi Gandu tọ́jà búrò fún Usman Fodio ó lọ gba àsíá ọ̀pá àṣẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń pè ní mẹ̀tútà ọgbà ọ̀pá àṣẹ lọ́dọ̀ rẹ̀ èyí wá ṣe Islam pẹ̀lú àìmọ̀kan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe lónìí lórí Facebook àti nílùú mi bóòlù àti ìṣèjọba Islam ìmọ̀lọ́lá dínì àfa Abdulsalam baba àkọ́kọ́ ó wá pe àfa àgbà wá tá à ń pè ní àfa Abubakar Bube nínú àwọn àgbà àfa láti north wá kọ́ wa ní Islam wá kọ́ àwọn èèyàn ní Sharia kúnra rẹ̀ àfa Bube wá bẹ̀rẹ̀ lẹ́yìn àfa Alimi òun alákọ̀ọ́kọ́ àfa àtàkọ́kọ́ rí gẹ́gẹ́ bí ìtàtàkọ́lẹ̀
Sheikh Adam wọn sọ̀rọ̀ Sheikh Bube ipe wali Sheikh Abubakar Bube thalathatu awlad kulluhum aqtabun wa fuhulun fil fiqh wal adab wal lugha wa awwaluhum Muhammad Thani wa thaniyahum wa huwa Uthman wa thalisuhum wa huwa asgaruhum wa huwa Muhammad al-Amin al-mulaqab inda kabir wal Muhammad Thani ibnu yusamma Muhammadan wa huwa Hafidu Bube. Baba afa Bube de pẹ̀lú ma tó buhaya kí àǹfààní ma téèyàn ma tó ma yìí onímọ̀ ó pro akọ àwọn ọmọ rẹ̀ náà nímọ̀ tí àwọn ọmọ yẹn ń jẹ́ àkọ́kọ́ adájọ́ nígbà tí wọ́n dá sẹ̀rí Islamiyya lọ́rin yá ó afa mú fún ẹ̀gbọ́n mi yé ọmọ afa Bube làkọ́kọ́ adájọ́ Muhammadu Thani òun làkọ́kọ́ adájọ́ sẹ̀ríà nílẹ̀ yìí pẹ̀lú mà ṣe lẹ́yìn rẹ̀ nígbà tó ń dàgbà ó gbé fábúrò rẹ̀ Usman nígbà tí Usman dàgbà ó gbé fáfá ń dàgbà torí bàbá ní wali Sheikh Abubakar Bube salasatu awlad kulluhum aqtabun wa fuhulun fil fiqhi wal adabi wal lugha èyí ṣe ṣẹ̀ríà pẹ̀lú àìmọ̀kan tó àkọọ́lẹ̀ náà tí a máa fẹ́ rí ọmọ àfá Bube ọmọ àfá Bube lọ́wọ́ akọ nígbà tá à ń wí ní ogun kan àkọọ́lẹ̀ ń bẹ tó lè dé gbogbo ilẹ̀ Lárúbáwá ó tó dé gbogbo tó bá nà mu tó bò ní mu àkọọ́lẹ̀ rẹ̀ wá tó ọ̀yá ń bẹ àfa Takuti òun náà tápàlù òun náà nàfà wí ni àkọọ́lẹ̀ òun náà wá tó bá nà mu tó bò ní mu kèése Ìsìlámù pẹ̀lú àìmọ̀kan pé ní kọ̀ kankan ó ṣe ní kọ́ Abdullah Rufogo mbe afa Maliki maamu òun lọ karo agbe ka gbe nkukuru an ọba sita de ọba shiit lẹ́yìn Abdulsalam ńgbà tó ń dé ìfẹ́ òun ìmọ̀ tiẹ̀ ní gbogbo ẹ̀ wastakdama ulama min biladi Hausa wa Nufa litalimi auladihi wa jami'i muhibbi al-ilmi fi madinati Ilorin ìfẹ́ tiẹ̀ wá pọ̀ fún mà torí mà lọ́la dín ní àfa Abdulsaki àfa Abdulsaki ẹ̀ sí pẹ̀lú mi ìmà lọ́la dín ní ọwọ́ kó àwọn àfa àwà àfa àtàpà àfa Haúsá àfa àbọ̀rọ̀nù ẹ̀ wá kọ́ àwọn ọmọ àwọn onímọ̀ òun náà ó sì ké ẹ̀ wá àtẹ̀ntọ́ bá nífẹ̀ẹ́ mà ọwọ́ abímọ kan Mahmudu Saleh Ajasa ṣíṣe Adamu sọ pé wakana Mahmud afdola أولا وأفضل من استفاد من أصل الإفادة وانتفع بقدوم أولئك العلماء. ما شاء الله. Mahmudu yìí inú ẹni tó jèrè gbogbo àwọn àfáà yìí jù Mahmudu ọmọ ọba síta òun ni ó jèrè púpọ̀ pẹ̀lú àwọn àfáà tó dé. Nígbà tó jèrè pẹ̀lú àwọn àfáà tó dé ó sì kẹ́kọ̀ọ́ ìbẹ̀rù Ọlọ́run á mú púpọ̀ pẹ̀lú mà yìí èmi ò wọ́ bá mọ́. Mahmudu Saleh Ajasa èmi ọjọba ma ọ àjẹ nǹkan náà ní Dáúdù Saleh Ajasa máa jẹ Dáúdù mbẹ ọsẹ bó jìnnà sí ilé wa náà ilé yìí náà ò jìnnà sí wali Mahmud ibnani najibani aduhuma Muhammad huwa hafisul Qur'an bil qira'ati sab'a. Mahmudu yìí náà wá bímọ bó ti dá káwọn afáàmà ṣe nù ìwọ náà ní màjọmọ rẹ náà ní ọ wà láwọn ọmọ méjì Muhammad àti Ahmad bàbá yẹn mọ́lá Ahmad Muhammad yìí òun alákọ̀ọ́kọ́ tá a lè rí tọ́há Kùránì lọ́nà méjèèje tí wọ́n fi kẹ́ al-Kùránì wakana alul Ilori yusahihuna masahifahum ala qira'atihi haythu yamilu kullu wahidin minhum musahafahu ila majlisihi lit-tasihih qabla intishar al-matabi'. Mahmudu yìí ni kò sí súnà kan tó létí ká há Kùránì ṣubú tó bá jẹ́ súnà òdodo ọmọ tó bí ni ọmọ àkejì bàbá yẹn mà tọ́mọ kòkòrò ń kéwú lọ́dọ̀ rẹ̀ ń bọ̀ àdọ̀ ọmọ kòkòrò kó tó di pẹ́ pàdé lọ́dọ̀ bígọ́ rẹ̀ báwọn ti ṣe lo ayé nu àkọọ́lẹ̀ Mahmudu yìí náà ń bẹ àfáàmù táwù sí pẹ̀lú mi la ilaha illallah ìmọ̀ ẹ́ ṣe pẹ̀lú pé àti ń ṣe Islam káfà Alimi tó dé kí làwọn àfáà yín kọ tá a lè gbé hàn ilẹ̀ gbogbo ilẹ̀ tá a gbé hàn dúdú
tá a gbé hàn yàn funfun tí ó pé àwọn àfáà rẹ̀ léyìí òun ni Ìsìlámù Mahmudu yìí ló ṣe tàmísù orin tí Abdallah bunu Fodio ṣe Usmanu Fodio tó ní inni khalitu bi zunubi mubaraka walizalika inaya damati an ziyarati mumna orin yẹn pọ̀ báyìí inni khalitu bi zunubi mubaraka walizalika sirtu an ziyarati mumna inaya damati bi tasawuki mudmiya tó kọrin náà bẹ ó ṣe tàmísù orin yẹn àkọọ́lẹ̀ náà bẹ tí elédè gbogbo ẹni tó jẹ́ professor ní Arabic language tó bá rí ọmọ pẹ̀lẹ́ ìkọ̀ọ̀kan látàní ẹwọ jọ́tà ń wí ó ti kọjá 120 ọdún àkọọ́lẹ̀ náà ń bẹ dòní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bẹ tí wọ́n fẹ́ tẹ̀ nílé ní sàlẹ̀ àjàsá nìsín tí wọ́n múra láti tẹ̀ láti jáde sáyé pé ìmọ̀lọ́lá dínì kí ló fẹ́ fi púùfù àfáàní mi ọ̀kọ̀ kankan òṣèṣàrù kan ọ̀kọ̀ lẹ́tà kan òun lọ bẹ́ẹ̀ tọ́ kò jìnnà síbẹ̀ làáfà bígọ́ rẹ̀ dé àfàgbà Muhammadu Ahmadu bígọ́ rẹ̀ òun dé pẹ̀lú mà bàbá ní kánà ṣáàbàn mùmùtẹ́lì abil ulumi wal funun adraka kibara ulama amsalu bube watakuti warufogo walam yatalammas minhu siwa annahu i'tarafa bifadlihim ولم يتلمس منه سوى أنه اعترف بفضله بيقول ده لما أدوم تعليلوجبا لولي بني نلما هاتو بلوري أدنى 33 years سام كوا فيلاني أوي سنرا إنبا تايه change لوني تفهم ما بوا وراني فيلاني مطوري كو فيلراي سنون كو فيلراي سنشاتو دادا أي سنرا أدنى يفعلني gbogbo ọmọ ni wọ́n kiri gbogbo ọmọ lọ́mọ táyì gbogbo ọmọ lọ́mọ táyì gbogbo ọmọ lọ́mọ táyì kò sí nǹkan tí àfa àbígọ́rẹ́ ọ̀ wà á máa ọ wá padà yá tọ́jú pé àfa àbígọ́rẹ́ wà di qiblatul ilmi tọ́jú pé gbogbo èèyàn láti gbogbo ilẹ̀ ayé ọba ọ̀dọ̀ ni wọ́n ti wá ń kéwú tọ́lá àwọn àfa àtọ́bá náà padà kéwú lọ́dọ̀ rẹ̀ àwọn bíi kùnbúrí kàràtú wọ́n padà kéwú lọ́dọ̀ àfa àbígọ́rẹ́ kí lẹ́ fi wá ma yí bí gọ́rẹ̀ tẹ́ fi ma yí àwọn tá à ń sọ̀rọ̀ òun ni lẹ́tà tó wá kọ sáfà bùgbé àkọọ́lẹ̀ náà nù lọ́gbé ìhàn lárúbáwá ó ní alhamdulillahi alladhi ja'ala al-qalama lisanan bayna abidayn idha kana ba'idayn was-salatu was-salam على جد السبطين الحسن والحسين الذي ساد الأنام وهدم الأصنام ووصل الأرحام وكشف الظلام ونفى الأوهام وأبقى الإسلام وأجل الأفوام وعلى علي الطيبين وأصحابه الطاهرين وتابع التابعين والأئمة الأربعة المجاهدين والعلماء الآملين ومقلدي تلك الجماعة إلى يوم الدين. ما شاء الله. إلى يساركو كيف قالوا داتيرا أولون نبارانا ni wọn lọ́wọ́ kọ́ pẹ̀lú orin yóò yà á tìrà nípa lọ́wọ́ nífa minni tahiyyatun muzayyanatul ula tawarraja kalmiskil munimi ala alwala liman huwa kalmisbahi da'an bilaylatin wa yawi ilayhi an-nasu turran tasallula wa dha huwa jaddi aw abi aw akhu abi أبو بكر فوق القرون الذي على هو العالم الأستاذ ناوي بما مضى من العلماء السودان مشتهر الأولى فأوصي بآسر الرافي ولم بأنني جبي لعيم بسنوب مهرخلة أتم الفتى الفتيان بيقول أولنا بو والله العظيم مو فيها أستاذ الدكتور أتي مقدمة ملا يو دل الأربعة هاري أولو أكبر ما شاء الله وانا لو أكبر يو أنو تلا تسي هذا مسي bígọ́rẹ̀ padà wá kò wá sẹ́nìkan tí ò padà wá kéwú lọ́dọ̀ bígọ́rẹ̀ mà tá a bá tún wá rí o tún akutan sí justice ọmọ kòkòrò àbá tó nírọ̀ ní gbogbo ọ̀rọ̀ yìí ọmọ kòkòrò bá tún dé jama abẹ́nà sakọ̀fàtẹ́ al-arabiyya wal injiliziya òun bá tún kó ọ̀làjú méjèèjì àtẹ̀bó àti lárúbáwá lọ́mọ kòkòrò mà lílọ́rin yìí náà ń kọ́sàlẹ̀ kòkòrò ní lálùkò yá àfa ahmad bunu abibakiri bunu kòkòrò ẹ lọ wú orin àbábá ní kíni fáàrí àwa tá à ń lọ yunifásitì lónìí ǹjẹ́ báwọn yìí ṣe kọrin tí wọ́n ní rùsù níbi bàlágà àti adábù sáà lè kọrin bẹ́ẹ̀ orin àfa ọmọ kòkòrò pọ̀ lẹ́tà rẹ̀ pọ̀ tíra rẹ̀ pọ̀ akhbarul quruni
akhbarul qurun ìmọ̀ afáàmì ìfitá ìmọ̀ lọ́la dínì kẹsẹ̀ pé ǹjẹ́ àti ṣe ìsìlámù kí lẹ kọ́ orí padà ní gbogbo ilẹ̀ Yorùbá orí padà tó lè fi tó bá tàwọn afáàyè kò nípìnà máa síta kò nípìnà máa síta wà tẹ́sibù adaban gbogbo ọmọ tó bá wù ọ ní ọjẹ́ ìsìlámù mo ti bẹ̀rẹ̀ ìsìlámù wà gbogbo tó bá wù ọ ní ọjẹ́ wà tẹ́sibù adaban ǹjẹ́ mà yí sọ ni yukinika mahmudu ani nasabi ọwọ́ adá ojú kọ́ máa ṣe fáàrí lọ pé nǹkan báyìí ti ń ṣe ìmọ̀ tá a bá ń rí ntọ́ ọkọ àti ntọ́ kàtíṣẹ́ tó ṣe kéèpé mo ṣe lásán bí sákìlì kọ́ tí àfọ́ ọmọ kòkòrò ṣe nu tẹ́sọ́rà ní mínísírì kan lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ṣe ìsìkọ́là fún tẹ̀dírís ni wọ́n ń kọ́ gbogbo èèyàn lórí sáìn ni wọ́n ń kọ́ gbogbo èèyàn ní kéwú ní ń kọ́ èèyàn ní mà orin rẹ̀ lẹ́tà rẹ̀ tírà rẹ̀ ń bẹ ìmọ̀ ló ní kíni ìmọ̀ ló ní àdínì bí àwọn àfa àkọ́kọ́ ti lónù tọ́ yóò wá lọ mbẹ́ ẹ̀yin àwọn aláṣẹlẹ̀ gàmbàrí kọ́ nígbà tó gbé gàmbàrí lèmi náà aláṣẹlẹ̀ gàmbàrí ibẹ̀ láti rí gbogbo ń tàn rí gàmbàrí náà ní gbogbo bẹ̀ wọn náà gàmbàrí náà láàṣìṣì ibẹ̀ náà gàmbàrí náà láàṣìṣì àtàfà àbígọ́ rẹ̀ àti kìnní náà gàmbàrí kan náà ni nígbà tó lọ́wọ́ gbàdúrà lókè malẹ̀ Muhammadu Labibu bá jáde òun náà dé ní ọ̀dọ́ ló fi dé ọ̀rọ̀ náà ni wọ́n lọ ṣẹlẹ̀ ìmọ̀ ni ẹja fi proud bàbá sọ lójú àlàjì àgbà tó sì jẹ́ pọ́rọ̀ òdodo ni ọ̀rọ̀ lọ ṣẹlẹ̀ ó ní gbé ìmọ̀ ìwọ Ọlọ́run tí ò ní fara kí tàfà kankan nínú gbogbo àfà tó ti lọ bí màmí ọba wa yọ wá láti ibì kan ni ọwọ́ agbémọ̀ rẹ̀ wọ́n fi ń pè lára Maka tóònù Saudi náà làfà fi sọ̀rọ̀ ní fi kàǹkan sẹ̀kúnkàlùkù ní tóònù tiwọn àwọn Egyptians ní tóònù tiwọn Maghrib ní gbogbo wọn ní tó àmọ́ tóònù Maka ní fi sọ̀rọ̀ àní àgùlà mangala laka aza àwọn àmàlẹ́ pé kọ́ọ̀fù gáà ni wọ́n fi pè bí Saudi ti fi ń pè mangala laka aza Saudi àní àgùlà ńgbà tá a fà tájú ó gbé dé ó gbé máa rẹ̀ wá bẹ́ẹ̀ àwọn Egyptian àwọn ní bòólà kéè àkúlù lákànnà ni wọ́n ní bòólà kéè táìzé estebua táìzé bí òǹkàlùkù dé tóònù ẹ̀ àwọn ńgbà tá a fà tájú ó gbé máa rẹ̀ wá ìmọ̀ yẹn wá láti ibì kan ni ó wá já sí pé gbogbo subject gbogbo tíra tẹ̀ bá fẹ́ kékòó sí tá a fà tájú ò lè kọ́ yẹn tààsùsọ́ọ̀tì làwọn àfáàfin lọ tẹ́lẹ̀ pé tààsùsù báyìí tààsùsù báyìí tààsùsù báyìí tààsùsù báyìí ntẹ́mi mánì ntẹ́mi mánì ntẹ́mi mánì ntẹ́mi mánì nígbà tá a fà tájú dé gbogbo ọmọ lọ́wọ́ àmà gbogbo ọmọ kò sí tí ó wà á lè kọ́ ni òun là kọ́kọ́ àfà tó gbé dé àwọn afá máa kọ tírà tó bá ní fọ́tò nínú báyìí àwọn afá kọ́ nígbà tá afá àtájù ló ní kò sí láì fi mbẹ ló gbé tẹ̀síwìrò tẹ̀mùrínù àbáṣí lọ́họ́dà rẹ̀ dé ló pin fún gbogbo ayé ló bẹ̀rẹ̀ sí wá kọ́ ọmọ ní kéwú àwọn èèyàn ń lo 20 years wọ́n ń lo 40 years wọ́n ń lo jù bẹ́ẹ̀ lọ láti fi wá mà walamma jaha Muhammadu Labib haddada manhaja wa kutuba wa awama litalamisihi iza akmaluha atlaqo sira'ahum wa ayyanahum fil biladi allati tunasibuhum lidawa masha Allah ńgbà tó dé ó ṣe syllabus tó bá ti cover syllabus láàrin yọdún tó kéré ó dá fa gbogbo nǹkan ló sì mà bó ṣe dénú òun là kọ́kọ́ addada manhaja wa kutuba wa awama litalamisihi iza akmaluha ọwọ́ lọ bó ṣe wá ṣe ọwọ́ amúfójú méjì jáde láàrin ọdún mẹ́wàá fójú àkọ́kọ́ fẹ́sẹ̀tì àkọ́kọ́ òun làwọn bàbá wa nílé bàákíní Tajul Mumin àtàrà Tajul Mumin làfà alágbàjì ti jáde bàbá alágbàjì látara Tajul Mumin ni àfà Salimanu akémbẹ́mbẹ́ látara Tajul Adabi tọ́ bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti jáde nu ọmọ lẹ́jẹ̀ ń wíhùn ọmọ yìí òun ni àfàtàjù yìí tẹ́ ẹ bá wá àfàtàjù Mùmínì tẹ́ ẹ bá wá rí rìsáwù rẹ̀ bàbá ní akọ́yàn ń kéwú ní gbogbo hálà tó bá wá ìrìn lọ́yọ́ máa kọ́yàn ń kéwú ẹ̀ tó mú tíra lọ́wọ́ torí kò sí ìsìmọ́ tó ń gbà náà
bẹ́ẹ̀ sì lẹ́bàá gùn ní ẹ̀ máa kàtírà ni ibi tí màá wọn dé ibi tí màá wọn dé ni bàbá fi ní mata Sheikh Tajul Adabi وترك خليفته زكريا عمدا وتلميذه كمال الدين فهما اللذان مرآتان شفافتان إن عكست عليهما صورته العلمية والنفسيته الثقافية رحمه الله bó ṣe lónù bá fa Tajul Adabi ìlú wo la fẹ́ dé ta fẹ́ dúró àfa Tajul Adabi ìmọ̀lọ́lá dín ní àfa kí ni àfa Tajul ṣe bàbá ní lahu mu'allafat mukhtasara وأشعار مرتجلة وأكبر مؤلفاته في التصريف درر المرجان أفات أجل نيا وانتلا توقو بابا لما إتعارين به توري تتيدي تصوني با صرف ووني لو في كوراجا سيني 190 essay ni 190 essay òní ó sì ní àwọn أشعار مرتجلة nígbà tó délẹ̀ yóò bá fa mi fita kí n sọ tí n sọ fún yín rí ó dẹ̀rọ yóò bá àìgbà fún ká má lẹ́mí ìgbà fún òun náà lọ́fà kí ni ọba kọ orin àdídí ó dẹ̀ lọ gbé fún Daniel kó tú ẹ lọ gbé fún Daniel ẹni kó tú ibẹ̀ ni wọ́n ti gbà fún Tajul Adabi iṣẹ́ tó ń ṣe nu àkọọ́lẹ̀ rẹ̀ nu àkọọ́lẹ̀ wọn ọ̀pọ̀ tíra náà gbogbo tí wọ́n kọ ọ̀pọ̀ lọ́rọ̀ pẹ̀tẹ́ lókè mọ̀lẹ́ ń bẹ̀rù tọ́ aláàfẹ́ kí program ogun à ń gé ni lẹ́yìn náà ni àáfàá wa dìde Ujubatu Zaman Muhammadu Kamaluddin Al-Adabi ọlọ́run kó jẹ́ ká rí àáfàá mufti ilé òkè ògùn pẹ́ àáfàá Abdulrahim Hamza ọmọ kéwù Sheikh Adamu ni ìwọ̀n sọnù tíra rẹ̀ Humatu Sakofa fi Tugiyan Sakofatul Masihiyya Al-Injiliziya ọlọ́run tí ń sọ èdè lárúbáwá ọ̀làjú lárúbáwá láti fi gbógun ti gbẹ́rù gbọ́n rí tàwọn ẹlẹ́sìn míì níbi tọ́jẹ́ ti English pé lárúbáwá ò ní kankan ìwọ̀n sọ̀rọ̀ ó ní bí ilmihi nadima aktharu limunkirina li sheikhi ó ní bí ilmihi nígbà tí Sheikh Kamali dé ó ní gbogbo àwọn tí a takò àfa rẹ̀ kábàámà pé yé àbámá àmọ́ pẹ̀lú nǹkan báyìí wà láfi takò nígbà tí Sheikh Kamali jáde bí ilmihi nadima aktharu limunkirina li sheikhi Sheikh Kamali wá dé ẹ wá wo sẹ́tà àwọn náà ṣe bàbá Sheikh Adamu wọn sọ pé nabaga Muhammadu Kamaluddin fil ulumi al-arabiyya hatta adhasha jami'a ma'asirihi wa rusiqa al-fasaha fil was wal muhadara hatta ajaza man qablahu wa at'aba man ba'dahu wa baqiya fi hadha al-maydan nawa rubu' al-qarn min az-zaman lam yunazi'hu wahidun ولا اثنان بل صار مثلا يتز به ولم يبق من معاصره ما لم يتأثر به أو لم يقتبس من أساليبه ṣe ìmọ̀kàn sáà lè rírú ẹ̀ ìlú wo láti rí ní Ìlọrin yà ní bàbá ní tó bá tiẹ̀ jẹ́ pé ìdá kaná Ibnu Taymiyyah jìnnà ní sínú mubakira Ìmáàmù Ṣáfì jìnnà ní sínú mubakira Ìmáàmù Suyuti ó jìnnà sínú mubakira bàbá ní kò ṣe máa ń bí tiwọn torí pé lárúbáwá ni wọn ilẹ̀ lárúbáwá wọn bí wọn sí wà á kà sún mi mukhtalifu suyukh wọn kọ́lọ́dún eléyìí wọn dàgbà sáàrin lárúbáwá àmọ́ Muhammadu Kamaluddin òun èsè lárúbáwá àáfàá rẹ̀ èsè lárúbáwá tòun ti bẹ́ẹ̀ òun náà sì jìnnà ní age bó lẹ́yìn tí ń pe age tí etí dàgbà ẹ má pe teenage age barakallahu fik ó sì jìnnà nígbà náà fakana bizalika ayatan min ayatillah wa ajubatan من عاجب الدار وكرامة لشيخ محمد كمال الدين لأنه أول من تباهر وتخرج في مثل سنة ما شاء الله هو وسطا وناسي كيواسي ملالا ديني alájẹ àgbà náà ní àwọn tí wọ́n kọ rọsáìlù wọn wà tírà wọn wà orin wọn wà 1945 ní ọba Bauchi ọwọ́ kí ọba Abdulkadir bunu Shuaibu nílọrin àwọn méjèèjì wá dìde ṣe ń tẹ́ ẹ bá ní náà lẹ́ẹ̀ máa fi hàn ke ilé wo lẹ́wọ̀ àwọn lọ sí ilé Yerusalem wọn lọ ni àbílẹ̀ ìgbìlẹ̀ à nílùú ẹ̀ ńlẹ̀ yìí wá ká lọ ọ̀dọ̀ alájí àgbà kọ̀ wá wò táwọn náà ní fàárí ńlẹ̀ yìí nù wọn á dé
kí alájà àgbà náà wá ṣe nǹkan bí irin là á fi gbẹ́rin alájà àgbà náà wá kọrin fún wa rahimahullah ó wá ní bàdá kọ́mọ́ra majidin bí madrasatil ula amirani siniwa al-asli baran atiyati bàdá ẹ̀wù nǹkan tíra bàlágà mélòó lọ́wọ́ tálájà àgbà fi kọrin tó fi àwọn ọba méjèèjì pé bàdá kọ́mọ́ra majidin ó wá ṣe hasfu mushabahu ó fi tẹ̀síbí ó fi mushabahu yìí lẹ̀ ọwọ́n bàdà kọ́mọ̀ra majidin bí madrasatil ula amirani siniwal asli baran atiyati ọwọ́ akọrin náà torí náà dàbò háyà bàbá gbé orin náà délẹ̀ lárúbáwá nígbà tí wọ́n fẹ́ tẹ̀síra tẹ́ sọ̀rọ̀ ṣe kàmáàlì tán lárúbáwá ẹ̀ wọ́n sọ fún bàbá pé orin yìí tatabul ìdọ̀fà ti pọ̀ ńbẹ tufsidul maana bàbá ní là tatabul ìdọ̀fà ti àyànà la tufsidul maana kí ìdọ́fà pọ̀ nbí orin kò bó orin jẹ́ tọ́lọ́lọ́ náà máa lò bẹ́ẹ̀ nú alukurani ọlọ́ni ká aya àyìn sọ zikiru rahmati rabbika tatabul ìdọ́fà ti kìí bànkà jẹ́ bàbá ní lẹ́yìn náà usulul àdàbíyà gbogbo usulul àdàbíyà al-asrul jahili asrul islami asrul umawi asrul abbas awal asrul abbas thani asrul mamalik asrul hadith bàbá ní kò tí ì sẹ́ni tó kọrin tó ní ìjádà tó mùrú kẹ́s fi wasfil ìsọ̀n bukawala latilat kò tí sẹ́ni tó bá mùrú kẹ́s tatabul ìdọ̀fà ti sí wa ń bẹ́ kò sì bá túmọ̀ rẹ̀ jẹ́ ó ní làwù àìtọ́lá bọ́búyín wàsákọ́ ní àmàtìn wà èrè áhù sèrèhánì wà tẹkiribu tẹkifúlì tatabul ìdọ̀fà látúf sídìlmánà lárúbá ni ó mo gbé yẹn kalẹ̀ àkọọ́lẹ̀ alájẹ tí ọba ṣe gbé jáde ní bàbá òní gbé lọlẹ lárúbáwá Egypt wọn ti tẹtírà náà wọn ò ní tẹtírà tí wọn bá rí pé kọkúkọ lọkọ pé búlọọkù ló tójọ yìí wọn ò ní tẹ torí náà ìmọ̀ ló ní àdínì ìmbùràtòríyà kí n parí ọ̀rọ̀ mi sí ẹ̀kejì ó sọ̀rọ̀ mi ẹlẹ́kejì ìmbùràtòríyà tó lè ilmi ìmúlák Sheikh Adam wa adélẹ́yìn Sheikh Kamal nílọrin yàrá náà mo wá ń béèrè lọ́wọ́ gbogbo oníkálukú àtẹlẹ́gàn àti káfẹ́gàn sí ta ló kọ tíra Sheikh Adam ní gbogbo ilẹ̀ Yorùbá kì í ṣe pé kákan sàwádà sọfàhát ǹjẹ́ tíra yìí dé àwọn yunifásitì tí wọ́n jẹ́ mà ó wà nílẹ̀ lárúbáwá tèmi lè jẹ́rìí walanatullahi alal kadibin ó rí ní jamiatu umil qura ní Makkah al-Mukarrama islam fi Nàìjíríà wà ní jamiatu islamiyya bil madinati al-munawwara ó wà láwọn jamiati káàkiri al-islamu yawman wa gada mọ́ra ní Utaibiya dá ní Mahabida maktaba ti mbẹ́mbẹ́ tíra Sheikh Adam ni tí a ti rí pé nìkan ṣe dòkítọ́rà ó sì fi tíra Sheikh Adam wà náà àwọn àmọ̀rọ́jì rẹ̀ nṣe à ń pèpè yẹn ní máa nù ó kégbẹ́ ọ̀kẹ́kọ́ tíra ọ̀kẹ́kọ́ kalẹ̀ ta ló ti fi sí tíra rẹ̀ sínú mọ̀rọ́jì ǹjọ́ délẹ̀ lárúbá ǹjẹ́ wọ́n mà kí làwọn lárúbáwá ti hàn mẹ́ẹ̀dẹ̀ kí ni wọ́n sọ ń pa rẹ̀. bàbá ó ṣe tíra yóò gbé fún lárúbáwá tó léde òun ló fa ti Islam fi Nàìjíríà àkọ́kọ́ lọ́dọ̀ Umar Bahahudin lòun sọ pé ní al-ustasu Adam Abdullahi al-Alori alamun min alami dawa ila al-Islam wa lugati al-Quran في نيجيريا بلاد العزيزة ساعة تاريخ الدهن والوسائد العريقة الأمة التي تربط بالإسلام والعروبة جمعتنا الزمالة في عدد من المؤتمرات الإسلامية فربطت بيننا أسرة أخوة في الله لم يتسع إلى المجال لقدر كافي من التواصل والتأمل حتى كانت زيارتها الأخيرة في المغرب العربي في طلائع الشعبان وأنا في الرباط أدرس الإسلام وطيارات المعاصرة للطلاب الدراسات العليا في دار الحديث الحسنية من جامعة القرويين شكر الله الأخ المخلص على جوده وجهاده ووفقه وأخذه بيده وكان لنا وله ولا ينصرن الله ما ينصره إن الله لقوي عزيز lárúbáwá ló ń tọkọ nípa rẹ̀ kí ẹ ṣe pé kákan ṣàgbádà kọkàn kó bá rògbò ojú ìwé lásán ntí lárúbáwá sọnù abudi nítorí náà sọ ń pàṣẹ Ádámù ń bẹ aláfẹ́ kí programu gùn ni bẹ́ẹ̀ lọ kéèyàn tó wá lè sọ lárúbá kó lè jókòó ní mùtàmáràtì nílẹ̀ lárúbá kí lárúbá gbọ́n tó ń sọ kìí ṣe lárúbá jẹ̀mí oníjàmá àtinẹ́ azamala fi adadin
من المؤتمرات الإسلامية فربطت بيننا أسرة أخوة في الله. ما شاء الله. أفا أنكم. إن بولوتو كوسي فجأسي يجاكو ما مروه واني لوي. كيسي بان صورو مروه وكاجو سكياس. Àfi wọ́n wúra wọn wò. Ṣé ara wọn kọ tí àtàn yóò gbé fún wọn ní Lárúbáwá wọ́n yẹ̀ wò wọ́n jókòó wọ́n ṣe mọ̀nàkásá ń bẹ̀. Ata tí a fi wá wò ní Qiblatul Ilmi Jami'atul Azhar ká mà náà eléyìí ní Wisamul Ulumi wal Funun. Ṣé rọ́lá àwọn ẹ̀rín náà pa? Dáàtì bàbá fẹ́ ṣe tẹ̀jírí ìsàksí ẹ má jẹ́ ká máa bàyàn jẹ́ torí Ọlọ́run ó bì ọ́. Ìwọ ní Sheikh Adamu lọ Cairo wọn gbà wá wọlé yìí tọ́wọ́ sí àti akọ ń bẹ láti àrídìsí tí a kọ fún mú ti bàbá rẹ wá mú tàfà rẹ wá tí a kọ fún mú ti ràfà rẹ wá mú ti rú ẹ̀tẹ́ fi pè wọ́n wá. Ṣẹ́gẹ́tì wáyà yín láti wá sọ̀rọ̀ àmọ́ láti fòdodo rinlẹ̀. Òun nù kí Olúwa kọ́mọ́sà kẹ́ Sheikh Adam Abdullahi Ali lórí ní parí ọ̀rọ̀ mi láàrin kó tó di parí. Òun ni pé ní 1980 ní Jami'atul Azhar al-Sharif ló ṣe 1000 years kí wọ́n dálẹ̀. Ó dẹ̀ bá àwọn jàmbíàtì kan abẹ́ gbọ́ afá Miftah ó bá àwọn jàmíà kan níwájú àwọn kan dìde lẹ́yìn ẹ̀. Jàmíà tó bá wájú Jami'atul Qarawiyin ní Maghrib Jami'atul Zaytuna fi Tunis àwọn jàmíàtì bí wọ́n fà síwájú Jami'atul Azhar àmọ́ Azhar bá wọn jù wọn lọ. So àwọn jàmíà mi dìde lẹ́yìn Azhar wọ́n lé Azhar wọn bá Azhar tó ní. Azhar wá ṣe 1000 years ní 1980 ó wá pè gbogbo ayé pé ẹ wá òǹkàlùkù wa lọ ọ̀rọ̀ yóò kan náà mo fẹ́ lò ń bẹ́ẹ̀. Àwọn pé dókítà kan ní Mahali Dr. Rashid Rajihi mudiru Jami'ati Umul Qura bi Makkah al-Mukarrama adama Allahu ayatahu ń bẹ́ẹ̀ torí mo bá Dr. Rashid Rajihi òun lọ wá sọ̀rọ̀ ó ní Azhar ìmọ̀ràn fún Azhar ni pé ẹ̀kọ́ ti lẹ̀ Azhar kò dàbí tíjọ́ wọn mọ́ òun wá fẹ́ kí Jami'atul Azhar padà síbi tí gbogbo ayé ti kọ́pí ẹ̀ torí Azhar ti lọ ṣe bídíà lẹ́nu rẹ̀ ọlọ́kọ́ kí àfa wa kó jẹ́ kẹ́mi àfa wa gùn Azhar ti lọ ṣe bídíà kí ni bídíà tó ṣe ọlọ́dà àwọn faculties tuntun lẹ̀ kùlìyàtìl hadisa bíi kùlìyà sayidala bíi geology bíi tibbi medicine bíi andasa ó ní ìdá gbogbo àwọn faculty tuntun yìí lẹ̀ tó ń kọ́pí àwọn Europe lọ́jẹ́ kẹ́kọ̀ọ́ lẹ̀ láṣàrí káṣíàrí wá padà sí sharia àti lóga arabiya àti dáwà tó ń kálukú ti kọ́pí ẹ̀ ìmọ̀ràn wọn nù wọn á ní kí wọ́n gbé microphone fún èsì mi nù lórí ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ táwọn látàárọ̀ olórí aṣáàrí wọn ní kí wọ́n gbé microphone wá olórí Egypt náà wà ń bẹ̀ ń jọ náà wọ́n láwọn dúpẹ́ fún gbogbo ẹ̀yin táwọn pè tẹ̀ wá olóńkálukú ń sọ tiẹ̀ látàárọ̀ Azhar ṣe bídíà Azhar ṣe kínní èébú tẹ́ bú àwọn ń tàn náà làwọn kẹ́ wá bú àwọn lójú àwọn òun fẹ́ fi yé gbogbo ayé ta ló pọ́ ọmọ 100 ọdún nu gbogbo ẹ̀yin táwọn pè ta ló ti ṣe nǹkan rí 100 ọdún nu yín táwọn pè ẹni tí ó wá ṣe nǹkan 100 ọdún rí olóhùn advice ẹ̀ ti ṣe ti máàkì 1000 years sẹ́rí pé àìmọ̀ àwọn ará tó bó ní kẹ̀kẹ́ tó yálé epo nu. Àgbọ́yé. Ẹni tí àwọn pè kò tí ì sẹ́ńtọ́ pọ́ ọmọ 100 ọdún. Bẹ́ẹ̀ni. Ọmọ tí ọ̀wá pọ́ ọmọ 100 ọdún lòun fẹ́ advice ọmọ 1000 years wípé kù nǹkan báyìí ni kò ṣe níbo lẹ̀kọ́ òtìlẹ̀ lẹ́kọ̀ọ́ dàbí tíjọ́ ńláyé àti ìlú yín náà. Èyí náà ni èsì ọ̀rọ̀. Dawla Islamiyya bẹ̀rẹ̀ ńlọrin nísìn ó ti kọjá 300 years tí ó sì wó tí ó sì ní wó tọ́ta ó sì fẹ́ kọ́ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ náà lọ́tẹ́nu ọmọ ìlú náà tí ó fẹ́ kọ́ bẹ́ẹ̀ àmọ́ kò ní wó nígbà tó pé tọ́lọ́wọ́n fi bẹ̀rẹ̀. Inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. Bí ó ti wá ń bẹ̀nu ó wá ń lo tó lé ní 103 ọdún ọmọ tí ètí wàá ṣe nǹkan rí fún 70 years Ọlọ́run wa ń fẹnu gún lọrin pé lọrin lẹ́bọ̀ kan ìlú tí Ìsìlámù gbé dúró tí gbogbo ayé sì gbà pé Ìsìlámù lọrin ó dìde Dawla Islamiyya dìde gbogbo àwọn nọ́ọ̀tì gbà gbogbo ilẹ̀ Yorùbá gbà kẹ́nìkan wá dìde tí ètò ọmọ 100 ọdún
kọ́ wá lóhun advice wọn pé ọwọ́ akọ́ àwọn sìgáàrù dùn àtijọ́ ni wọ́n ń fún wọn ní nǹkan pé kí wọ́n máa fi sọ báyìí. ṣe é rí pé àìmọ̀ wọn ara tó bọ́ ní kẹ̀kẹ́ tó yálé epo nu. torí náà ntí wọn ń sọ ntí Ìlọrin kó sínú ni kì í ṣe jà. just bí wọn náà bá láyà kó tìlù yín àkọọ́lẹ̀ nǹkan jọ kó jáde káwá sọ. èèyàn gbọ́dọ̀ ṣe súnà lérí àìmọ̀ kan pé ìní kan kankan ajẹ́kọ̀ gbàgbọ́ yẹnu ò ṣe sáríù ọ̀kan kankan àròyé Yorùbá ló fi ọ̀nà lálàṣẹ tíra àwọn kan no it's not like that. báwọn àfáà Ìlọrin ṣe wá ní ọwọ́ jà ní gbogbo ìlú káàkiri Alhaji wa Abdulrasaq Sọlá gbẹrú sọ̀rọ̀ kan fún mi wọ́n lọ tọrọ ìyàwó ńlú kan ní Èkìtì ó lẹ́kìtì yẹn wá wọ́n sọ pé téèyàn bá délùú ó tún wọnú ó láwọn ó débẹ̀ dé wọ́n láwọn ó fún ìyàwó Ìlọrin àfa àwọn ẹlẹ́jẹ́ àwọn lọ́mọ kéwà lájí àgbà ó lóun wá wò wá jẹ́ Sákì Sọlá gbẹrú lọ sọ fún mi àwọn báyìí tún ṣiṣẹ́ dáwà déyà yín ibi tó jìnnà nígbà tí à ń gbé mọ́tò gan bọ̀ wá. ó nígbà táwọn ó tún jáde báyìí àwọn àtúrí búlú ọmọ Amẹ́ríkàsì àwọn báyìí ṣiṣẹ́ tó báyìí bẹ́ẹ̀ ká wá wo ìlú Ògbómọ̀ṣọ́ ìgangan orípa Sheikh Adamu ọwọ́ à ń bẹ̀ ẹnìkan náà ní ìdàkọ àméjì l'Ógbómọ̀ṣọ́ afáwa Suleiman Sodiq wọ́n ń pè é ní baba Zaria Ògbómọ̀ṣọ́ ní Zaria ni wọ́n fi ṣe ìjókòó wà alim rọ̀bánì mutawadi ọ̀dọ̀ Sheikh Adamu ló ti bẹ̀rẹ̀ mariala Ghana ni wọ́n bí sí ọwọ́ akéwú ní Faru Markaz lọ́dọ̀ yìí sábà lò ní Ghana ó bẹ̀rẹ̀ tìdá yìí mẹ́ ọwọ́ bẹ̀rẹ̀ sọ́dọ̀ ula ìdàdíyà ní Markaz àwa wá bá wọn míìtì àwọn afá Hasan Saruk míìtì àwọn afá Bello Ibrahim ẹ̀sìn ní òbí wa òun ní kakéwú níwájú Sheikh Adamu ọmọ Ògbómọ̀ṣọ́ ó sì ńgbà tí bàbá ń ṣe interview fún wọn tọrọdún àkọ́kọ́ bàbá béèrè lọ́dọ̀ ẹnìkan kọ̀má ta ni ọkọ̀ rẹ̀ tiẹ̀ nù yín bàbá ní gbogbo wọn rìpíìtì ọ̀tá gbogbo méjì wọn bá rìpíìtì ní ẹ fi á di méjì àwọn fáwọn Daoud ọwọ́ adi 1979 78 rẹ̀ kí wọ́n jáde Safawi wa gbóná Sheikh Adamu wa ṣe Safawi látẹ̀yìn àyílà ọ̀dà lásàrì akẹ́ lásàrì tán ó di magiribi akí magiribi tán ó di ṣáì wọ́n múná lọ́wọ́ ní kan lọ tananta wa àmọ́ àfa Suleiman Sodiq Ògbómọ̀ṣọ́ yìí ọwọ́ àánú àwọn tí wọ́n pé ńgbà tí wọ́n gbá fáìlì ẹ̀ mú Suleiman Sodiq bàbá ní bigeri Isaac mo jẹ́rìí ẹ̀ Hasan Saruk bigeri Isaac Bello Ibrahim ní Ògbómọ̀ṣọ́ yìí. àwọn wọn kúrú tí wọn dúdú tí wọn ṣe wá tí wọn ṣe dáàjọ pàdé pẹ̀lú. wà alim wọn jáde ní Jami'atul Imam Muhammad bin Saudi al-Islamiyya tí Lárúbáwá ìyàwó Lárúbáwá kan Amidul Qabul wa Tasjil òun wà ní faculty Lugha Arabiya táfà Sule náà wà ó fi wá di pé ìyàwó rẹ̀ anda ntáfà Sule bá jọ́ ti kalẹ̀ nígbà tí ọ̀fọ̀ tó start fún ìyàwó ẹ̀ àfà Sule máa nà yìí mú mi déwájú ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ń bẹ̀ tó fi wá jẹ́ pé ń padà jẹ́ mítì pẹ̀lú àwọn Sheikh Daoud Abdulmajid Sheikh Komarudin Sheikh Isa ti bẹ́ẹ̀ tí a fi jọ padà wá parí ṣé irú àwọn eléyìí káwá pé classmate tèmi tó jẹ́ wàzírù l'Ógbómọ̀ṣọ́ nísìn Minkail Bello àbí Minkail Bello Minkail Yerda bàbá rẹ̀ Kánò ni wọ́n gbé òun ni wàzírù mùsùlùmí náà lóyún Ògbómọ̀ṣọ́ nísìn he was my classmate àjọ bẹ̀rẹ̀ sanna wúlá ìdàdíyà ni ọmọ Sheikh Adamu ni l'Ógbómọ̀ṣọ́ ń bẹ̀ ìsàn ẹ má jẹ́ ká torí pé ahate àti pé ọ̀rọ̀ kọ́rọ̀ táwọn èèyàn ń sọ dáwọ́lá islamiyà o kí lọ́nà má rò pé àwọn ni rìásà lìmíà ń bẹ àwọn ọgbà ma ìwọ tó bá gba rìásà lìmíà múrú àwọn àfáàtì lọ́rin mú àwọn wa. lára àwọn tẹ́ ẹ ti káwájú yìí. nílẹ̀ yóò bá ń bẹ̀ wọn afá Miftah ẹnìkan sọ ọ pàdé ẹnìkan bẹ̀ ó ní gbogbo ẹ̀yà àlọ́rin ọ̀yẹ̀kẹ́ ẹ̀ máa bẹ́rí fáwọn báyìí kẹ́ ẹ̀ máa dìde fáwọn ni tọ́ra àwọn làáfà àfà yín ẹnìyàn á bẹ̀rẹ̀ pé ta ni àfà wo ni ó láàfà wẹlẹ́ ń jẹ́
olókéwú lọ́dọ̀ àfáà nílùú lọ́dọ̀ àwọn nílùú yìí olókéwú mẹ́ nígbà tó ti wá jẹ́ pé àfáà wẹ́lẹ́ńjẹ́ lọ́kọ́ àfáà tọ́kọ́ àfáà Ádámù náà ń kéwú nínú àwọn àfáà Sheikh Ádámù àfi kẹ́ ẹ máa bẹ́rí fáwọn ẹni ní àwọn orí sọ bẹ́ẹ̀ kọ́lá kó wọn dìde kó wọn bẹ́rí fún ọ àmọ́ ò yà wá parí ẹ̀ sọ pé òun ti bẹ́rí fún ọ àwọn bàbá yín tó ti lọ àtàwọn bàbá yín tí ń bẹ lónìí àtàwọn tí ń bọ̀ lẹ́yìn àáfàá yín ní Ìlọrin mà jẹ́ torí ìdí kí ni àkọ́kọ́ ó ní àwọn màkóńdòrò sùnmùrà wọ́n wà ní ìlú yàbí wọn sí àwọn ni wọ́n yapa ǹjẹ́rú baba alágbàjì ń bẹ ni wọ́n wá sàgbàjì wá kéwú ó àbámu fún ọ̀gbọ́n mi yé àgbọ́yé ọlá àwọn àdàbí yún nǹkan àwọn kí wọ́n alájí àgbà ó ní wọn ò ṣe é kà bí wọ́n alájí àgbà bá ń bẹ ń lù yín ni kí ni wọ́n wà á ṣe ń lọ ni tọ́ olórí mélòó ọlá màrìkàsí àlọ́ ti ẹ̀jẹ̀ mufti nílùú wọn tírú Sheikh Ádámù bá ń bẹ ń lù yín ni kí ni wọ́n lọ sí lágége torí náà àwọn bàbá yín tó ti lọ àfa àwọn làá ṣe ìwọ náà àwọn tó tún bọ̀ lẹ́yìn ṣe alhaku yìí kọ́ọ̀lù kì í ṣe pé à ń pèsè ìlú kan kì í àdìyàn blandley àdìyàn blandley ó jẹ́ gẹ́gẹ́ bọ́rọ̀ sí ti yẹ ìparí ọ̀rọ̀ mi òun ni pé ẹni tó wá wí ọ̀rọ̀ yìí ká má parí ẹ̀ síbẹ̀ munakasha ilmiya ní Baghdad nígbà tí Sọdáàmù ń jẹ lórí à ń pè dókítọ́rù kan ní dókítọ́rù Tamamu Hassan ọwọ́ arada síbáwé fìbádùn afukari ọ arada basiriyin walkufiyin awalun alimin arabiyin logawiyin arada bada afukari síbáwé wa arada basiriyin walkufiyin àwọn ẹ̀wọ̀n bínú wọn Sọdáàmù ní ìjàkọ́ ẹ pé wá sí Iraq kọ́ wá dìfẹ́ǹdì ń tọ́sọ wọ́n sì pé ó sì wá ọ wá dìfẹ́ǹdì ẹ̀ lọ́sẹ̀ mẹ́ta wọ́n wá kọ rìpọ́tù lọ fún Sọdáàmù ní báwo ni wọ́n ní uwa alal haq ẹ fún ní $150,000. Dr. Tamam Hassan oksim bi Rabbil Kaaba mo kẹ́kọ̀ọ́ wájú ẹ̀ òun ló ní tíra kitabu logatil arabiya manaha wa mabnaha ọ̀rọ̀ yẹn ló kójọ síbẹ̀ ẹ lórí gọ́gù ẹ̀rí ni wọ́n ní kan fún ẹni tó wá sọ̀rọ̀ yìí náà pẹ̀lú àwọn ọmọ tó sọ̀rọ̀ kó máa bọ̀ tí wọ́n bá lè wá lọ́rin ká mú ààyè sí ìlú kan ká pàdé pẹ̀lú àwọn sàbáàbù àníkọ́ àwọn àgbàlagbà àmú Ibrahim Masiri mutiwẹ́sì ní òbí wa àjàlá kọ́sìm àmú àwọn èèyàn kẹ́mi náà kún wọn ká pàdé ká fò dodo wọn ká fi mà èmi gbé 1 million kalẹ̀ wọ́n fún kinní yẹn fún jókòó yẹn fún conference yẹn lọ́dọ̀ tèmi ká má sàkàsẹ ká fò dodo hàn. gbogbo ẹni tá a bá sì pè kọ́ wá. ẹni tá a bá sì pè kọ́ wá kọ́ dára lóhùn kìí ṣe jà lànàtúláhi alàlùkàrìbìn torí náà ẹ jẹ́ ká jìnnà sí tẹ̀jìrì usaksi àti kàràhíyà hatred tí máa ń bẹ lọ́kàn yẹn el munsif afáàmùftar munsif tí a bá pè ọ ní munsif aláfọ̀ọ́mà ọ sàkárà mahasinu afáàmùfú ọ sì sọ ibi tó kù sí ọ gbọ́dọ̀ dúró lórí àìdá rẹ̀ ọ ṣé kò níbi kẹtọ dá sí ibi tí lọ ní dá sí pọ̀ wọn á ní ìlú tóbi tó báyìí kò léegun ẹ̀sìn léegun lé wọn ọkọ̀ náà lóró bẹ̀ balógun kan lẹ̀ yìí balógun Àdàmú kára tí a máa pè kára Àdàmú ká ṣètà ọkà ṣètà kára àdá ó ní jàgẹ̀fẹ̀rí lógun láti lọ ní yàyín rí pé mo rí Kùránì mọ́kùn kí n tó padà kí ló ló ń fẹ́ ṣe yín jàgẹ̀fẹ̀rí lógun mọ́ jàgẹ̀fẹ̀rí lógun yín sì rí pé mo rí Kùránì mọ́kùn Ọlọ́run wa ni kó dúró ìlú yìí ti jẹ́ Ọ̀fà ló ti dúró tó fi kú ẹnìkan wá gbèsè ẹ̀dọ́ padà rí Kùránì náà mọ́kùn òní tó dalẹ̀ kéwúlẹ̀ mẹ́ irú àfáàndá sàláàtì kámúrú ẹ̀ náà wà nílẹ̀ Yorùbá àwọn èèyàn ṣe tọ́lọ́run ni lókè àlè jí níbi tó kọ́ mọ́sálásí sí ẹ̀bọ ni wọ́n ń bọ̀ ń bẹ̀ ó lóun kọ́ mọ́sálásí síbẹ̀ ṣebí karama
kúwà ìlàhíyà sebo náà ló fi bẹ́ẹ̀ lọ mọ́sáàsì náà ń bẹ̀ dòní kìí ṣe ní lọ́kọ̀ kìí ṣe stéètì kìí ṣe márikásù Tìjàní lọ́kọ̀ àbíkọ̀ mọ́sá sẹ́ńtà tí wọ́n máa fi gbowó lọ́kọ̀ bẹ́ẹ̀ ó dé lùbàdàn wọn ń bẹ lọ́hùn òjò àfáà ló ní òjò ọ̀rọ̀ òjò sì rọ̀ ẹ múrú ẹ̀ wá wọ́n ń gbowó mọ́sáàsì ọjà bá àfáà ń dábọ́ oníye tó bá wọn gbà gbogbo ọ̀rọ̀ yìí lọ́la àkọọ́lẹ̀ ìmọ̀ lọ́la àdínì ẹ má jẹ́ àtòrí pa àhẹ́tì ẹnìkan àbí láti máa wá blackmail ọlọ́run ọ̀fẹ́ gbogbo ntẹ́yìn bá sọ ntẹ́nu yìí bá sọ ntẹ́tí bá gbọ́ wàláhì àṣẹṣùrọ̀ lọ́dọ̀ ọlọ́run. ó tún wá ní fàmà ń yà àmàlẹ́ mẹ́fìkọ́lá sarratin bọ́bá sàbúrú náà ló ṣe tí òjò máa ná gún lọ ó rí. ẹ jẹ́ kí abẹ́rù ọlọ́run kí àtibọ̀tán wa kó lè dá allahumma ja'alna min ibadika salihin allahumma ja'alna min ibadika salihin alladhina la khawfun alayhim wala hum yahzanun ọlọ́run fi wá sínú àwọn ẹrú rẹ̀ tó dá ẹrú rẹ̀ báyàn jẹ́ ẹrú rẹ̀ pé tí èsè tèèyàn máa yàn ẹrú rẹ̀ sọ dáadáa yẹn ní ajibtu liman yashgulu bi uyubi nas wa yansa aiba nafsahu ìlú mi ń bẹ àṣọ kẹsẹ pé kò wá ká máa sọ láìfi òun láìfi jẹ́bi olè tí wọ́n pa ńlẹ̀ yìí tí wọ́n pa ògbóǹtarìgì olè ní níjọ́ tó wọlé yìí náà làṣírí tú ní ti ń jalè rẹ̀ káàkiri ọmọ tó fẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n ń tẹ̀lé wá kóòtù tí wọ́n bóra ní 1984 ọmọ ìlú yìí náà ni àwọn ìyàwó rẹ̀ tí wọ́n ń tẹ̀lé wá bàbá ìyàwó yẹn ni wọ́n pa táwọn ọmọ skul pa nílùú yìí tí gbogbo wọn jáde tí gbogbo yẹn pa tí wọ́n pa ń bẹ̀. gbogbo nǹkan kí nǹkan kò ṣeé gbé wọ̀ lọ́rin yàn bẹ́ẹ̀ lẹ́ bọ àwọn eégún ìlú yìí ẹ̀jẹ̀ kí n wálẹ̀ wàláhì wọn ò jóná nígbà tí wọ́n fi dé airport ẹ̀dín wọn dàn wò àtọlọ́bàtálá ìjọ tí àwọn bá ti ń ṣe wóróworó abẹ́bọ àbọ̀ ń lo nǹkan ṣíríkù sáà má gbé wọ̀ lọ́rin àṣírí òtù mọ́ sọ̀rọ̀ wọn ẹ̀sìn lè lọ́dọ̀ àfa àtàyè ṣe wéré lásán ni a máa jílẹ̀ yìí wéré tí a ń jiyàn fún sáàrì ẹ̀dìyẹ mú sáàrì jẹ̀bi tí wéré ti bẹ̀rẹ̀ nu wọ́n sì máa kọrin Islam wọ́n máa kọ ogun ẹ̀ àwọn IDP yìí wá wò pé wàhálà tẹ̀ ń ṣe tẹ́nìkẹ́ kan fún yín lówó yìí a máa compensate yín ní ìjọ tọdún bá kọ̀la kí wọ́n máa gbé kọ́ọ̀bù fún kí wọ́n máa fún yín lówó ẹ wá kọrin náà tẹ̀ ń kọrin wájú ọba àlọ́rin ẹnìkan wá dé ilẹ̀ Yorùbá ní ń gbé Ìjẹ̀bú ní ń gbé ìfẹ́ dárúkọ rú rẹ̀ ọ wá gbé àdó ńláńlá àdó tó tóbi yẹn àdó tó báyìí yóò máa wá kọrin wọ́n máa mi àdó yẹn ní ẹgbẹ̀gbẹ̀rẹ̀ báyìí wọ́n máa mi àdó yẹn lẹ́gbẹ̀rẹ̀ báyìí nílọrin yà lẹ́lẹ́ kan bá jáde nínú àwọn olórin pé ní olórin tí ń mi iṣẹ́ rẹ̀ o ayé ti rí iná rí wọn olórin tí ń mi iṣẹ́ rẹ̀ o ayé ti rí iná rí wọn tàbí ṣùgbọ́n ò sì ń bẹ̀ ẹ ó lọ ní Ìlọrin olórin tí ń mi iṣẹ́ rẹ̀ o ayé ti rí iná rí wọn tàbí ṣùgbọ́n ò sì ń bẹ̀ ẹ ó lọ ní Ìlọrin. gbogbo orin tó bó ti lóhùn orin tó bóhùn rẹ̀ ti dùn tó gbogbo èpè tó ń gbé bọ̀ láti Jẹ̀bú kó tó dé yàpọ̀ tí wọ́n ti bá gbé èpè ń jẹ́ kò lè wọlé yìí ọkọrin lé ọba kìíní ìrún àwọn mìíràn ọba lọ́dẹ ẹ̀yìn àdìpí irú àwọn èèyàn báyẹn má máa mú ọwọ́ yàrá yín máa ọmọ rí kọ́ọ̀bù eléyìí ò ní gbà ìlọ́dọ̀ mi wájú mi yà ní àní pẹ́ńpẹ́ lásọ eṣinṣin sáwọn àmọ̀ tẹ́lẹ̀ ní aṣọ eṣinṣin lásọ kẹ́ni ọlọ́sàn la gbèrò ọjà bá dalẹ̀ àtúká ta ní lọ ọjà lálẹ́ tẹ́lẹ̀ nílé mi yà lẹ́tì máa pàyájọ́ ìsàn gbogbo wóróworó kọ̀ráyè ńlẹ̀ ìlànà olórin wéré lásán nù gbogbo ẹni tí a bá tàṣírí rẹ̀ náà ń tú ìtí tí ń lò ńlẹ̀ Yorùbá tó gbé tí ọ̀dà tó gbé délẹ̀ yìí àṣírí òtù wallahi wal Qur'anil azim wallahi ìtàlá àti láwọn tó ti dé tí wọ́n ti lò àwọn káláwò kan wá kó wá jókòó sínú lọ́rí yà kò ní pẹ́ tàṣírí yóò fi tú òru ní ọjà dèkó lẹ̀ torí náà àdúrà mi ní àdúrà tí Sheikh Adamu ṣe ó dùn mí tí ìrántí ìmọ̀pẹ́ ń bọ̀ ìbá mú lọ ìbá rọ agébẹ̀ ká pèlè rẹ̀ mẹ́ Sheikh Adamu nílọrin nù ilé àfa Alimi nù wọn ò fẹ́ kọ́ bẹ́ẹ̀ o ọ̀tá ò fẹ́ kọ́ bẹ́ẹ̀ o ọ̀tá ò fẹ́ kọ́ bẹ́ẹ̀ o àmọ́ gbogbo ẹni tó bá nawọ́ ọ̀rá rẹ̀ sí lọ́nà Ọlọ́run nawọ́ ọ̀rá rẹ̀ sí gbogbo ẹni tó bá kó fà sẹ́yìn tó lóun ò rí bí kan tó kó fà sẹ́yìn bá fi lọ́rin Ọlọ́run kó fà sẹ́yìn bá ó ṣe é mubashara àbí bígẹ́rì mubashara ó ṣe é pẹ̀lú àwọn ọmọ ìlú ní gbogbo wọn ni wọ́n jọ ṣẹ̀sìn papọ̀
Olúwa ij'alna fi ibadika salihin آمين alladhina la khawfun alayhim wa la hum yahzanun. آمين حسبي الله لا إله إلا هو عليه توكلت وإليه أنيب. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. يا المركز والمدير Olúwa Sheikh Adam tó gbèlú yìí ní orúkọ bíi tí Ìlọrin òde ó gbé Ìlọrin débẹ̀ ó jẹ́ kí Ìlọrin débẹ̀ Ọlọ́run bá kẹ́ wọn ọba akẹ́ṣẹ́ Kamaludin bá wa kẹ́ bàbá wa Àgbárígidò torí àfa Sakina lọ́kọ́ àfa Àgbárígidò ń kéwú táwọn ẹni yìí pé tó fi ní kí Ìlọrin máa bẹ́rí fún un Ìlọrin yìí náà lọ́wọ́ sọ̀rọ̀ àfa Saki kò síbi kan tí wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ bàbá náà lọ kọ́ pé ní wàmín awakhiri ulama Lagos al-mubarrizina fil ilmi wal mustamilina ila siyasa Alhaji Ahmadu Saki walahu haddun fil ilmi wa min athari kalamihi qasidatuhu matla'uha a'udhu billahi minan razaya وكل شيطان أبي البلايا بسم الله خالق البرايا الغافر الذنوب والخطايا Ọlọ́run ìlú ọlọmọsọ bá gbé lù lọrin ga Olúwa ọlá tànàbí Muhammad ìyá ayé gbogbo àwọn tí wọn ti wá dúró ìpè lọrin òní bàjẹ́ gbogbo àwọn afáàná ńlá tí wọn ti lọ ọlọmọsọ kẹ gbogbo wọn hadiyatan minna kulu suratul ikhlas. bismillahir rahmanir rahim kul huwallahu ahadun allahu samad lam yalid walam yulad ولم يكن له كفوا أحد. قالوا قولوا علكم يوتمالو لين يلي يا المركز والمدير ويا المركزيون المخلصون للمركز وفروعه البررة الأوفياء وأثابكم الله بالجنة.